Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin gidi èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Kékèké Nàìjíríà àtẹ̀yin Adélébọ̀ àtẹ̀yin arúgbó Nàìjíríà gbogbo yín lẹ wà lórí àwọn lẹ wà lórí fraka o gbogbo yín yẹn Ọlọ́run rí gbogbo fake profile tẹ́ lọ sí tẹ́ ẹ fi ń dá wà lálẹ́ àtàwọn ẹlẹ́wọ̀n àwọn ẹmọ fraka yìí ẹ borí afẹ́fẹ́ jẹ́ kò dẹ̀ sáwọn tó borí Facebook jẹ́ 8 years ago Facebook ò rí rádaràdá báyìí 10 years ago Facebook ò rí rádaràdá báyìí àfi wọ́n sọ̀pọ̀ ara wa ni tó ẹ gbé àti kọ́mẹ̀ntì ń bẹ̀yàn. Kì í báyàn lẹ́rù nígbà yẹn wàá kọ́mẹ̀ntì wàá fi fọ́tò ẹ̀ sí wàá ṣe kíní kò sí pé ẹnìkan wàá máa bẹ̀rù pé tó bá kọ́mẹ̀ntì wọ́n máa lọ kọ́pì fọ́tò ẹ̀ wọ́n máa blọ́ọ̀gì ẹ̀ wọ́n máa ṣe ẹ̀rí Facebook ò dàbí ti ìgbà táwọn ọmọ fraka yẹn dé náà ni wọ́n dé báyìí Facebook change ní gbogbo mentality everybody change everybody wọn náà lọ ń ṣe fake profile ẹ̀yọ ẹnìkan lè ní profile bíi 10 ó ní mo fi máa ń pe Facebook lọ́jọ́ òkùnkùn ẹ̀ tí ò bá sọ ojú òkè ìnáró àwọn ọjà bẹ́ẹ̀ tó ò bá sọ jí tó níwọ̀ wọn Facebook wo wọ́n fi ìkó ẹ̀ wọ̀ Facebook lé gan-an àjẹ́ òkú àwọn àkúdàáyà àwọn èèyàn oríṣiríṣi àwọn àlùjànnú àwọn òkú èèyàn gbogbo wọn náà wà lórí Facebook àfi kọ́lọ́hún kókó wáyọ̀ ni ó ṣọ̀wà kí ló ń ṣe nẹ́tíwọ̀kì yìí ó yẹ kí n ti download show yìí ní sẹ́lẹ̀. àti post fọ́tò kì í báyàn lẹ́rù everybody ṣe normal lórí page ẹ̀ gbà tí ẹ̀yin fraka yìí dé tẹ́ ẹ dé lẹ́ change gbogbo everybody lọ́wọ́ ló di báwọn èèyàn wọ́n deactivate aláwọn òsì lórí. Facebook lè gángbà yẹn à ń sọ̀rọ̀ 7-8 years ago 6 years ago kì í ṣe Facebook tó ń ṣe é sí. wàá fi ń ṣe rádaràda ẹ̀yin ọmọ fraka yẹn lẹ́yìn introduce gbogbo nǹkan tó bá Facebook jẹ́ lénìí ẹ máa rìkọ́dù ara yín kẹ́ ẹ máa ṣe rádaràda kẹ́ ẹ máa wọ́n ṣe kìíní tó ń slow. profile ẹni. àgbádùn sóò yìí o. ilé ṣe tuntun. ẹnìkan ní profile bí. mo sì máa rí post ẹ má wọrí tí ò bá ti ṣe dáadáa kẹ́ gbádùn ẹ màá rí post ẹ sórí afẹ́fẹ́. nẹ́tíwọ̀kì yẹn ló ń jẹ́ kó máa. ó fẹ́ fi ṣe. ó lè mọ nǹkan tó máa ń ṣe àwọn tí mo bá yìí sometimes wọ́n máa ń fọ́nbù nẹ́tíwọ̀kì ni ó ń rólù lójú. If you want to play show me, ó ti rẹ show yìí ọ̀rọ̀ dẹ́pọ̀ ń bẹ̀ kan. ẹyọ kan péré ló ní ìdínú gbogbo profile tó sí yẹn tàbí méjì sórí 18-19 yòókù ó máa fi àjẹ́ ni wàá dọ̀nà ẹrú wọn ò ní jó concentrate òṣì ni wàá máa ṣe wàá máa dẹ́sẹ̀ ni. tó yẹ pé ọ̀rọ̀ burúkú lẹ̀ yìí fi Facebook yín sọ sí yàn ọ̀rọ̀ tẹ́ yìí máa ń sọ kò lè nípanu ayé èèyàn ó má ba ayé èèyàn jẹ́ ni ó máa ṣe ni ẹ mara yín gbogbo ẹ̀yàn fraka tí mò ń pariwo fún yẹn ẹ rí yóò dàbí dán ni lójú yín tẹ́ bá dá dọ́rùn mọ́ tọ́ pé àṣetòtọ́ ni bọ̀bọ̀ ségè yìí sọ fún wa gbà ẹ̀ tẹ́ ẹ má gbọ́ mara yín ṣépè tí mò ń kìlọ̀ fún yín pé ẹ má gbọ́ àwọn mara yín ṣépè mọ́ ẹ̀yin lẹ dáràn ẹ̀yin lẹ mara yín ẹ̀yin lẹ ṣẹra yín ẹ bára yín jà ẹ má mú tàwọn ọmọ yín sí tọ́ ẹ pé ẹ lè ṣe wọ́n fi ṣe yín ni gbogbo yín lẹ jẹ́ ìyá gbogbo nǹkan tẹ́ sọ àfi tẹ́ bá tètè yẹnu padà tẹ́ bẹ̀rẹ̀ sí ṣàdúrà fún gbogbo àwọn ọmọ ní gbogbo tẹ́ sọ lẹ́yìn náà ní nípìn bẹ́ẹ̀ à ń pariwo fún báyìí ọ̀rọ̀ tẹ́yìn sọ tẹ́ fi ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ yẹn ní kéwàá ń sọ
ló ẹrí amúlẹ́tà wà látàbújá làwọn Òṣùpá sọ làwọn bàbá Kọ́lá Olóòtú yẹn sọ wọ́n yìí sọ lọ́wọ́ ní Tọ́pẹ́ Àlàbí sọ ó yìí sọ lọ́wọ́ àwọn Ìyábọ̀ Láàrẹ wọ́n tẹ̀ tí sọ tipẹ́ ọ̀rọ̀ ẹ̀ làwọn bàbá Bádàrè sọ làwọn àfáà Muyideen náà sọ ẹ̀rí ní gbogbo àwọn èèyàn tán sọ̀rọ̀ Ọlọ́run tán ti dáadáa báyẹn tá gbogbo àwọn yẹn wọn ò wí lórí pé ọ̀rọ̀ rẹ ló yẹ kẹ́yìn náà máa sọ àfikà kò bá rí èèyàn méjì tó ń jà tó yẹ kó bá wọn parí ẹ̀ irọ́ o àmọye ilé tọkọtìyàwó ló ti dàrú níbi ọ̀rọ̀ burúkú tó wà lẹ́nu ẹ̀ orí àmọye ilé tọkọtìyàwó ló ti dàrú káàkiri àmọye márìjì ló ti split pẹ̀lú ọ̀rọ̀ burúkú tíyàwó ọ̀sáàbù lára ọkọ ẹ̀ ìwọ ló sọ̀rọ̀ ló jẹ́ kíyàwó ẹ̀ kó ranjú mọ́ ọkọ ẹ̀ kó wọ́kọ ẹ̀ dáadáa pé òótọ́ ni òun ò wó dáadáa tẹ́lẹ̀ ọ̀rọ̀ burúkú náà ló sọ ló fi dá lé wọn rú ẹ jẹ́ ségéyà gbogbo ẹ̀yin tó yẹ pé ọ̀rọ̀ yín ìkàlẹ̀ mọ́ fi ṣe gbogbo ká yín yẹn ó dúró de gbogbo yín ni ségè tí mò ń pariwo yẹn Ọlọ́run ló fi ṣẹ́ yẹn rẹ mi sẹ́ ìbílẹ̀ ní àkọ́kọ́ tọ́lọ́ fi ṣẹ́ ségè rà ẹ̀yin gan ọmọ tí jẹ́ ségè wọ́n ti lọ ẹ lọ wá nu Kùránì ẹ̀ lérí ó wà nu ẹ̀ lérí ségè yẹn Ọlọ́run fi pamọ́ ni dáìmínì tí ó ní kí n lọ fi ṣe wọ́ọ̀nì fún gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi ṣayé lọ́wọ́ báyìí tẹ́ ń ṣe kò gẹ́ fídíò tẹ́ ń gbọ́ àwọn wá sí mi èyí tó bá máa wúlò fún ẹtẹ ẹ mọ lọ́kàn ara yín ẹ jẹ́ tètè máa mú sọ́wọ́ sí kẹ́ lọ́mọ ṣàtúnṣe tó bá béèrè ẹ̀mí rẹ̀ lọ́wọ́ yín lójijì ẹ dáràn ẹ mọ̀ pé gbọ́ wá sí ẹ̀yin létí yín di owó wàá fẹnu tiẹ̀ sọ̀rọ̀ rí o ṣe dáadáa wo lẹ́gẹ́sì àwọn kan là ń play ọ̀rọ̀ ní ké má sọ tí ké wà ń gbọ́ wọnú ẹrí tí kéwà ń ṣe nọ́mà kéwà náà wà ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ báyìí àwa yìí náà wà ń gbọ́ à ń ṣe nọ́mà níjọ́ tí kéwà ò bá sí ní ẹrí tí kéwà bá ti jayé títí tó tí wọ́n tó rebi àgbáre lẹ́gẹ̀sì kéwà náà ẹrí bá a ṣe ń ṣe ti bàrí náà wọ́n mọ̀ ṣe ti kéwà náà tó tiẹ̀ ọ̀rọ̀ yẹn tí bàrí sọ̀kalẹ̀ ní kéwà ló fi ń proud of Barrister báyìí tó sọ̀rọ̀ ọ̀gá rẹ̀ bí wọ́n ṣe fún kéwà náà nìyẹn gbàtọ́ ẹgbẹ́ lẹ́gẹ̀sì dáadáa ni kí ni tiẹ̀ ṣe ègbè irọ́ kò mọ̀ parọ́ mọ̀ yàn ètò mọ̀ kò mọ̀ kò mọ̀ ṣe rádaràdà kẹ́ mọ̀ arabu ayé nígbà yẹn ẹni kò lè ráyè tèmi bàjẹ́ àfẹ́ntáyé rẹ̀ ó bàbá jẹ́ tẹ́ ẹ máa sọ pé ẹ fẹ́ bá yé mi jẹ́ fúrákà nígbà yẹn gan ẹ sábọ̀dù mọ̀ múra kankan bàbá yẹ jẹ mo máa yín mú sí ni wọn ni mo ṣe ní ọmọdé rẹ láàmú èmi gan ti bàjẹ́ láti kékeré kọ̀nfàmù ni nígbà mo wá nǹkan tí máa jẹ káàkiri kọ̀nfàmù ni tí mi ò tí mọ̀ tún yàtọ̀ sósì lórí títì sọ pé wulẹ̀ darẹ̀ láàmú ẹ sábọ̀dù bó bá yé mi jẹ́ yẹn ó darẹ̀ láàmú ni èmi gan ẹ rí ó rẹ̀ straight ni pé àbí wèrè bọ̀ yìí ni ó tún lòdù ti bàjẹ́ fúnra rẹ̀ òkè láwa fẹ́ fi bàjẹ́ báyìí o alábàáyé rẹ̀ jẹ́ ó ní agbádàmú bó ti parí iṣẹ́ yẹn fúnra rẹ̀ o ṣé kò dẹ́ni máa kú pàdé ẹni máa pa ni lọrí mi àti ẹ ṣe di kókókó ńgbà yẹn Ọlọ́run dẹ̀ rí pé gbogbo iṣẹ́ tó ń fi rán mi sí mo jẹ́ mi ò bá jà mi ò ètì ẹ̀ mi but gbogbo òsì tán introduce lórí Facebook kankan yẹn tán fi máa ń ṣe ra wọn kàn yẹn gbogbo àwọn nǹkan yẹn ẹ lọ change pattern yẹn kan lọ àwọn obìnrin bíi tiwọn náà làwọn Tọ́pẹ́ Àlàbí nǹkan àwọn Bọ́lá Ààrẹ àwọn Ìyá Dáadáa àwọn Bísí Aláwìyé yẹn gbogbo àwọn gbogbo mi fún mi yẹn gbogbo wọn yẹn ẹrí ọ̀rọ̀ ìjọba ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ Ọlọ́run wọn fi platform wọn ṣe wọn máa fi platform wọn máa ṣe fúráká kan máa ṣe pé kan máa ṣe dáadáa ẹrí bó ṣe dùn bó ṣe ṣe fún wọn ni ọkàn wọn ṣe balẹ̀ títí tí wọ́n fi kú nìyẹn yóò dùn fún wọn títí tó torí tọ́lọ́ náà ṣe wọ́n fi gbogbo tálẹ̀ǹtì ẹ̀bùn wọn beauty wọn gbogbo ẹ̀ tọ́lọ́ náà fi ń ṣe. beauty yín ẹ bá ti tọ́jú tẹ gbé gan wíìgì àti ẹ̀yìn obìnrin tẹ́ lọ́mọ́ra lówó iyebíye àwọn wíìgì sọnù táwọn ṣáínà fi gbà yín ẹ bá ti wá gbé sórí ẹ wà gbọ́jọra yín lójú ẹ wá dàbí bèbí ẹ dàbí ẹrí torí pé fẹ́ wá sí live chat ẹsẹ̀ kún mẹ́rin ké ẹ̀ka ẹ̀ kéde ẹ̀kọ́ ẹnu ẹgbẹ́ wíìgì àsórí ṣe ta ní kẹ́ wàá mọ̀ sí lórí afẹ́fẹ́ nìyẹn. ó yà mí lẹ́nu. sọ̀rọ̀ yín di ẹ wàá mọ̀ sọ̀rọ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ atara yín gan èèyàn lè sọ́tàn lẹ́yìn spíkà sọnù yẹn ẹ jẹ́ sí gé àtẹ̀bà lọ́ máa bísínẹ́sì yìí o Ọlọ́run ní kìlọ̀ fún gbogbo yín èyí tó máa wòran lọ ló pọ̀ jù nù yín
ọ̀rọ̀ tẹ́yìn sọ tẹ́ fi ń ba ayé àwọn èèyàn jẹ́ káàkiri yẹn ẹ rí ní ẹnìkan tó tí ò sí láyé mọ́ ló sọ kalẹ̀ báyìí tó tó ayé ó tó ayé àwọn èèyàn ṣe ó tó ayé K1 ẹ rí K1 láti ọ̀rọ̀ onífújì ẹ rí wọ́n kọ lẹ́tà sí pé kó mọ bọ̀ l'Ábùjá ni lásòrò ìjọ́wò náà tó fẹ́ kọ lẹ́tà sí wọ̀ báyìí ẹ̀ lọ́rọ̀ tó sọ káàkiri ìjọ́wò làwọn èèyàn rí wọn tó lè máa invite ẹ pé kí wọn náà máa bọ̀ kó tiẹ̀ wá jókòó láàrin àwọn ọ̀rọ̀ tó máa sọ yẹ wá máa sọ fáwọn kó wá máa pa wọn lẹ́rìn níjọ́wò ìyẹn rí wo ló fẹ́ invite ẹ ìwọ́n tó yẹ pípé ìlú mọ́ gbé àwọn èèyàn ṣẹ́ ta ló fẹ́ babolówó ló fẹ́ pè pé kó wá jókòó tí kó wá pa lẹ́rìn wọn ò ní pè ẹ wo ojú kan tó wà ẹ lọ́gbọ̀n àwọn ẹ máa rò pé ẹ gbádùn ni ẹ̀yin mú fraka yẹn. a máa dáwọ́ sọ ẹ nínú ilé ẹ. ẹ̀yin lẹ lówó jù ẹ̀yin láyé yín dáa jù ẹ̀yin lẹ mọ́lé tó dáa ẹ̀yin lẹ mọ́lé tí ò dáa ẹ̀yin lẹ mọ́kọ tí ò tó dáa ẹ̀yin lẹ mọ́kọ tí ò dáa ẹ̀yin lẹ mọ́ parí ìjà tọkọtìyàwó ẹgbẹ́ bíi fáláre ẹgbàre fẹ́lẹ́ bíi ẹ bá tún wá rí òdodo tán ẹ tún da gbogbo ẹ̀ sí rọ́ọ̀fù ni ẹ dẹ̀ ti ẹ̀yin mú fraka yẹn ẹ jẹ yálà yáyà lọ́wọ́ síbẹ̀ ṣége tí ó fojú yín rí ẹ mọ̀ panu lẹ̀ rí gbà tọ́lọ́run darí mi wá sáàrin pé kí n já sáàrin yín mo dẹ̀ já sáàrin yín mo rí gbogbo ntọ́lọ́ ní kí n fi sọ fún gbogbo ìtura ẹ mo ṣe sí náà wo èyí tó bá dédé kú sínú fraka nínú yín ẹ rí sìkọ́tọ̀ 13 ẹ rí èmi ò mọjọ́ tán tó fẹ́ sọ̀rọ̀ tí wọn náà tó fẹ́ sọ̀rọ̀ d'Ábùjá báyìí o bíra rẹ léèrè o òye mi ní o wọ́n bí léèrè o bíra rẹ léèrè ìwọ náà gbọ́ nǹkan tí K1 gbọ́ nǹkan tó ń sọ nípa mẹ́ńtọ̀ ẹ̀ nípa ìwọ náà fetí ara ẹ̀ gbọ́ sétí ẹ̀ òdi sétí yín òdi gíga gbọ́ wèrè ọlọ́rọ̀ yà ọlọ́rọ̀ kà lẹ́nu ìkà ní gbogbo ọ̀rọ̀ tó mọ́ jáde lẹ́nu ẹ̀. yà mí lẹ́nu. ẹ gbọ́mọ sí ni ẹ kú tọmọtọmọ ni ẹ sì kíní ni ẹ sì kíní ni ẹ ti rí ọ̀dájú èèyàn ẹ sàwọ̀ bẹ́ẹ̀ ni kó ń lo dẹ́ni yẹn àwọn ọ̀dájú èèyàn tó bá tún wáyà ẹ tún wá kí àdúrà mọ́lẹ̀ Jésù 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 ẹnu burúkú tó ti pé Jésù tó ti fi sọ̀rọ̀ burúkú tó ti fi ṣe rẹ́dẹ̀rẹ́dẹ́ sí Jésù àrídìn. ó yà mí lẹ́nu. Jésù àwádẹ lóhùn. wọ́n wá tan kándù sọnù. Jésù máa ń gbogbo orúwà yẹn ni. wọ́n wá tan kándù sọnù. ẹ̀yin tẹ lẹ́yìn kan lọ́dẹ̀ ti ṣe pé lọ́sàn-án wọ́n wá tan kándù lálẹ́. Jésù tí o gbọ́dọ̀ èdè lẹ́yìn o èdè kan but olóyè ìpè rabata ìpè kàǹkà ìpè tó lè tọ́nu orí èèyàn tó lè láwé èèyàn mọ́ rí àwọn agbọ́mọlà sọnù orí pláfọ́ọ̀mù yẹn láti mọ gbọ́ ní àwọn ìpè wọ́n wá tan kándù àti kọ́mẹ́ǹtì gan mọ́ bá àwọn èèyàn lẹ́rù ìwé àti ẹgbẹ́ gbogbo alẹ́ ẹ̀rí ní ẹ bá fi gbogbo àárọ̀ sí pé tọ́tù bá wá dalẹ̀ wà kí àdúrà mọ́lẹ̀ ẹ lẹ́ ṣe sọ òru àdídèdè kèrè ní ẹ tara àwọn èèyàn mọ̀ wà lórí Facebook pé gan wọn ni làdúrà yín ò ṣe gbà ẹ ti làdúrà yín ò ṣe gbà àwọn ẹ̀dá ẹ ní ọ̀nà tó tọ́ ẹni spíkà ní ìpè rabata ìpè kàǹkà lẹ́yìn ẹ̀yìn tó yẹ pé àdúrà yẹn lásán kó kan pílátífọ́ọ̀mù ẹ̀ kó kan máa fi ṣàdúrà lásán fáwọn èèyàn kó máa fi máa sọ ọ̀rọ̀ nínú báíbù fáwọn èèyàn ní ẹ̀bùn tọ́lọ́ fún ẹ̀yẹ tí o tún wá lọ mépè mọ́ wo àwọn ayé ò mọ̀ fẹ́ ẹ ní gbogbo nǹkan lọ́lọ́run fi dínkì ẹ̀ ibi tó lérò pé o lè dé ọlọ́run á gbé ẹ kọjá bẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yẹn orí o wá lọ mépè mọ́ èpè ní gbogbo èèyàn fi sá fún ẹ báyìí ọ̀sẹ̀ tó ti mú rìkọ́dì náà bọ̀ ẹ̀wọ̀n wọn lísì yẹn báwọn èèyàn bá ṣe ní fọ́lọ́wà tó tẹ́ pọ̀ ọ̀rọ̀ ní K1 sọ lẹ́tà náà kọ wá láti Àbújá ọmọ Àgbájé lọ́lá ó yá máa bọ̀ gbogbo quality ẹ̀ ó fi bàjẹ́. bàbá olórí orílẹ̀-èdè wa bàbá wọ́ kẹjọ mu tí kẹjọ ṣe fàájì kẹjọ jókòó pọ̀ kẹjọ jẹun pọ̀ mon tán sí ẹ rí àmọ́jọ́ tí wọ́n tó fẹ́ ránṣẹ́ sí wọ̀ o ẹ̀yìn ìka ìwọ náà gbọ́ nǹkan tí K1 tó sọ nípa Barrister bóyá òrìrì òwú bóyá òrì ẹ̀ ò ní wú ẹ lọ yí àdá tẹ́ẹ̀rù lọ́kàn sí yàn ìwọ tẹ́ẹ̀ fi ń ṣe ká ẹ lọ yí padà ẹ lọ yí gbogbo ká tẹ́ẹ̀ ṣe yẹn padà ẹ fi ara yín ẹ má fira yín sínú dè mọ́ ìwọ tó yẹ kó láì kó mọ báyàn jà ló bá báyàn márùn jà problem márùn ló ti níyẹn lórí gbogbo àwọn tó ń bá jà yẹn ni wàá máa ro ọ̀rọ̀ wọn gbogbo àtó bá ti ń rí wọn ọ̀rọ̀ wọn ló máa wá sí ẹni mẹ́mórì ìgbà míì tó bá jí gan ọ̀rọ̀ àwọn ọ̀tá ẹ̀ àwọn tó ń bá jà yẹn ló máa kó sọ́kàn ẹ rí èmi máa kó wọn síwájú Ọlọ́run ni èmi ò lọ́yẹ́ pé gbogbo èèyàn ló mọ́ bá jà wá dúró ẹnímì tó ní wá dúró àwọn èèyàn tó ń bá jà ó ní tètè gẹ́ẹ̀dì ẹ̀ ẹ sọ jára yín ìwọ náà gbọ́ nǹkan tí Máyégún ọba Fújì Káfàtà ọmọ Barrister gbọ́ nǹkan tí ọmọ ń sọ nígbà tí bàbá rẹ̀ ò sí lé
lọ́kàn tó sọ ìwọ tó yẹ pé fraka lolùsí ẹ ṣe fraka yẹn náà lẹ̀ ṣe lọ́wọ́ tán lọ na bàbá rẹ̀ Sọjí wọ́n lọ na bàbá rẹ̀ àwọn yìí wọ́n máa lọ na àwọn ìyá ara wọn ni Sọjí nìyẹn àwọn míì tí wọn ò bá lọ na àwọn ìyá ara wọn èpè burúkú náà fún ránṣẹ́ sáwọn ìyá wọn lé láwọn fraka yẹn àwọn dọ́kásì nìyẹn èpè burúkú làwọn receive sórí àwọn ìyá wọn èpè burúkú náà receive sórí àwọn ọmọ wọn èpè ẹ̀rí wọ́n á sọ di gidi kan kó wọ́n fọ́ gíláàsì mọ́tò ara wọn wọ́n sì gbogbo wọn sọ di ìbọn nìkan náà tí màá yìn síra wọn. àwọn Àbíkẹ́ Jagaba. báwọn ọmọ fraka yẹn wọ́n na bàbá ara wọn sí anything wo àdúrà náà máa ń ṣe fáwọn òbí tó bí àwọn eléyìí tá a sọ̀rọ̀ wọn ẹ̀yin ẹ̀yà fìbí sólóore ládùúgbò ìyá tí bàbá àtìyá yín jẹ lẹ́yìn lórí kẹ tó dàgbà kẹ tó dèrò lóyìnbó ẹ wá dé lóyìnbó ayọ̀ dín ní mú ó dín lójú ó dín ní fún ẹ wá di rádaràda àwọn ìyá yín yẹn tó yẹ kẹ fi wọn lọ́kàn balẹ̀ ìpìlẹ̀ wa ń gbà nítalẹ̀ wa ń fi ránṣẹ́ sí wọn gbogbo tẹsí sáwọn ìyá yín yẹn gbogbo ẹni wọn ṣe sẹ́yìn náà. àwọn sẹgbẹ fraka. ìwọ náà ro ṣé tó dáa ló ń ṣe yẹ profile tó ṣí ìjà ló fi ń jà lórí Facebook àwọn tó dẹ̀ ń bá jà bó ṣe ń bú ya wọn tó ń bú bàbá wọn làwọn náà ń bú ìyá ẹ náà ń bú bàbá ẹ náà ń fi èpè ràbàtà náà fi ránṣẹ́ sáwọn ìyá rẹ lé ìwọ náà ni ìwọ ló àbí ṣé tó dáa kẹ́ máa fi san àwọn òbí yín lẹ́sàn nìyẹn gbogbo ẹ̀ mú fraka tó yẹ pé tẹ ẹ máa gbé yàrá yín ṣépè ẹ máa gbé bàbá ara yín ṣépè ẹ máa sọ tẹ ẹ máa pa àwọn òbí yín ẹ máa parọ́ ẹ máa fọmọ àràbù burúkú ẹ wo yẹ àràbù tẹsábọọdù ṣe fún mi ẹ rí tó ń sọ̀tàn mi bí ẹni pó mọ̀ mí bí ẹni pó gbóṣùgbò bí ẹni pó àjọṣe kékeré lóṣùgbò ní o ó mọ̀ mí o ó mọ̀ gbà tá à ń ṣe 5 boys lóṣùgbò mọ̀ gbogbo primary school bí ẹ rí tí ń sọ rọ́dẹ̀rẹ̀dẹ̀ tó dẹ̀ mọ̀ pé rọ́ lòun pa gbogbo nǹkan yẹn ló máa fìyà jẹ gbogbo ẹ̀yìn ká ẹ̀yin náà gbọ́ nǹkan tí ọmọ bàbá ń sọ nígbà tí bàbá ò sí nílé ó sọ ń pa bàbá rẹ̀ ẹ jẹ́ sí géèyà gbogbo ẹ̀yìn títí yìí di tẹ́ẹ̀mọ̀rọ̀ gbọ́ ẹgbọ́n tí kéwà ń sọ bóyá oríire òwú èrò ká tó wà lọ́kàn yẹn wà lóye padà wà má sọ̀rọ̀ rí káwọn èèyàn lè mọ mẹ́tọ̀ nǹkan tó dáa nǹkan dáadáa kan mọ mẹ́tọ̀ ẹ̀ lára ẹ̀ ṣe ọ̀rọ̀ ká ẹ wo ẹ sábọ̀dù ó wà ní fọ́lọ́wà rẹpẹtẹ ìka wa pọ̀ ẹ sábọ̀dù blend away yẹn ìyá ẹ rí àwọn nǹkan máa ń ní followers ni ẹ máa ní followers tó ní ni ìka tó ń ṣe fún wọn yẹn tó ń ṣe àwọn èèyàn yẹn lọ́n fi ń káṣí cruise confam ozi àwọn fi ń káṣí cruise ni tí wọn mọ̀ pé tí ó fi àjẹ wọn ẹ sábọ̀dù àwọn yẹn wọ́n da Facebook rú kọ́lọ̀ kó wá bá wa tó Facebook padà ni olùkálùkù máa fi platform ẹ̀ ká máa fi sọ̀rọ̀ Ọlọ́run síra wa létí bóyá ìka tá à ń ṣera wa Nàìjíríà bóyá ká máa reduce kò ní sógun owó mọ́ kò ní sí pẹ́ nìkan báyàn mọ́ ọ̀rọ̀ Ọlọ́run la máa bára wa sọ ọ̀rọ̀ owó kò ní jẹ́ kankan mọ́ tó yẹ pé owó ẹja sí wà sí síra wa létí ẹ má fi platform yìí kàn máa kó àwọn ará Nàìjíríà ń kà ẹ̀ ń kọ́ gbogbo àwọn ará Nàìjíríà ń kà gbogbo àwọn speaker yẹn ẹ̀ ń kọ́ wọn kà ẹ̀ ń kọ́ wọn bá ṣe ń búlì gbogbo wọn tó bá ti ní àpòtò Nàìjíríà báyìí tó ń já báyìí wọ́n já sí búlì ni wọ́n á bú ẹgbẹ́ àgbàlagbà ẹgbẹ́ bàbá wọn wọ́n á sì wọ́n á kókó lórí fóònù lọ àbúrò àbúrò àwọn akáṣe cruise ni òun káṣe cruise ló ń gbé pè. àbúrò mi àtàtà. ó ń gbé pè lẹ́nu àwọn àgbàlagbà lórí fóònù torí pé ó ti landlord phone ẹ̀rí àwọn aráàlú òyìnbó dẹ̀ ló kọ́ yín ní gbogbo kinní yẹn Nàìjíríà ò rí báyẹn tẹ́lẹ̀ kálukú máa ń mẹ́ntẹ́nì fóònù ẹ̀ tó ń fi ṣe dáadáa tẹ́lẹ̀ ní ìgbà tó àwọn mú fraka dé ẹ̀rí gbogbo àwọn ọmọ kéékèèké báyìí gbogbo wọn di speaker ní àwọn náà ẹ̀rí gbogbo wọn ti lọ lọ́bì èyí tí ò sí inú ẹgbẹ́ ayé ó wà nú ẹgbẹ́ ewé ó wà nú ẹgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ ó wà nú TMS ó wà gbogbo wọn wá kóra wọn ẹjọ́ Blessing ẹ̀rí. good morning báwo ni ṣàlàfíà lọ. Ọlọ́run wo gbóyin káàbọ̀ nǹkan tí akójúmọ́ bóyá orí tiẹ̀ náà wú ẹ̀yìn ìka ẹgẹ́sì ẹ̀tẹ̀lé mi ká lọ ẹ̀tàtẹ́nà lè mi inú yóò máa dùn ni. Oríire tẹ́lẹ̀ bá ṣe àyíké ẹ̀yẹ. Gbogbo pátá jẹ́ lọ lára ẹ̀rù sẹ́yìn o. Lórí ẹ̀ o. Lórí ẹ̀ o. Èyí tí wọ́n bá ṣe níwọ̀n gbogbo fún àyíké ògbó. Èyí tẹ́lẹ̀ bá ṣe àyíké ẹ̀yẹ. Lórí ẹ̀ o. Ẹni wù ní àárẹ̀ mi pọ̀
confirm. bẹ́ẹ̀ pé wàhálà ló máa kọ́ sí fáwọn òbí ẹ àwọn ẹgbẹ́ àwọn ọ̀gá ẹ wàhálà ni orí ọmọ dáràn wálé ni gbé wa hùn ẹ̀rí ó gbére wálé fún bàbá ẹ̀ gbére wálé Fagbájé lọ́lá ẹ̀ fi ti ara yín gbọ́. púpọ̀ dákẹ́ ẹ̀ mọ̀ mọ́ nọ́rù. onígbàjẹ́ mọ̀mọ́mọ́ ọlẹ́ni kọ́ níṣẹ́ o. bẹ́ẹ̀ni. Okùn tí mo bá tó ṣe ara bá rí. Okùn tó ń bá tó ṣe. lẹ́yìn ẹ̀gbọ́n gbogbo ẹ̀yà fi sọ. First plate on it. Wow, well done. Like was a plate on it. followers tó ní ni ìkà tó ń ṣe fún wọn yẹn tó ń ṣe